ẹ gbọ́ wọ́n ń pè mí lọ́rùn oníjọ́ aṣọ pupa ni mo fi. Àtètè dáyé iṣẹ́ mi là kọjá o àtètè délé ayé o iṣẹ́ mi là kọjá o wọ́n pè mí lọ́rùn oníjẹ́ aṣọ pupa ni mo fi ránṣẹ́ sí wọn níbẹ̀ aṣọ pupa kì í bókú lọ dé sà aṣọ pupa ikú ní bàbẹ̀ lọ́nà ẹ̀yà fún mi àrùn ní bàbẹ̀ lọ́nà ẹ̀yà fún mi. Takasa níṣẹ́ láwùjọ wo tìjíbèrè níṣẹ́ láwùjọ bọ ọ̀rọ̀ kété bá ti balẹ̀ sọ nílẹ̀ gbọ́ takasa níṣẹ́ láwùjọ wo tolóbù sọ̀sẹ̀ níṣẹ́ láàrin àwọn ẹranko ọ̀rọ̀ kété bá ti balẹ̀ sọ nílẹ̀ gbọ́ wọ́n ń pè mí lọ́rùn oníjọ́ aṣọ pupa ni mo fi ránṣẹ́ sí ẹ níbẹ̀ aṣọ pupa kì í bókú lọ dé sà ó aṣọ. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.